kéré o kéré o kéré o kéré o onílé àlejò ọmọdé àgbàlagbà ọkùnrin obìnrin gbogbo ọmọ Yorùbá pátápátá èyí ni láti ṣe ìkéde fún yín pé ẹ jẹ́ ká pàdé ní United Nations ní ọ̀la September 21st 2022 ká lọ ṣe recognition Yorùbá Nation ní United Nations ní ọ̀la. President Joe Biden máa sọ ọ̀rọ̀ ní ọ̀la. President Muhammadu Buhari náà máa sọ̀rọ̀ lọ́la. Ẹ̀yin tẹ́ wà ní America, wherever you are in America, Texas ní New York ní. Àwọn ọmọ Yorùbá tá wà ní New York yìí gan-an a fẹ́ wọ 2 million. Láti on the 13th, kudos to Mr. Jide Evangelist Jide Ige, Mrs. Aruleba, àti àwọn ìyá àwọn bàbá gbogbo wọn wà ní United Nations látọ̀ni 13 mo kí yín o, God bless you. Látọ̀ni 13 of September 2022 ni wọ́n ti ń wà ńbẹ̀ ni wọ́n ti ń pariwo pé Yorùbá Nation la fẹ́. Ìwọ dẹ̀ wà ní New York níbẹ̀ yẹn ó kìdí wọlé iṣẹ́ ló fẹ́ ṣe tó bá iṣẹ́ yẹn tán wà wá sẹ́nẹ̀ sáwọn tó wà nílé ìwọ̀fà là ń ṣe. Ẹjọ́ mo wá bẹ̀ yín ní ọ̀la ní 21st Wednesday 21st of September 2022. Let's meet there. Ó wà ní Connecticut ní New Jersey ló wà ní New York ló wà ní. A lọ síbẹ̀ láti lọ bá Buhari jà. A lọ síbẹ̀ láti lọ bá Buhari fa wàhálà. A lọ síbẹ̀ láti ṣe ìjọ̀gbọ̀n. Akọ̀fẹ́ sọ àwọn aráàlú gbogbo àgbáyé gbogbo àwọn alágbára ayé ló ń bọ̀ níbẹ̀. President China, President England, President kìíní kan ìyá ò ní wá o ìyá queen bóyá spirit ìyá máa queen spirit queen náà máa wà níbẹ̀. President America gbogbo àwọn alágbára ayé. What time tomorrow? You can, even if you like, come 6 a.m. in the morning, because everywhere will be occupied tomorrow. From ìdájí lẹ́ni ìsìn wọ́n ti tó wọ́n pe àwọn tó wà ńbẹ̀ gan nísìn àwọn èèyàn ti wà ńbẹ̀ tó máa sùn síbẹ̀ mọ́jú. Àwọn Mrs. Awileba, àwọn Mr. Jide, àwọn Evangelist Jide Ige àtọ̀dí 13 àwọn ti ń lọ síbẹ̀. And àwọn èèyàn mi ìṣọ́kọ̀ wọn ní sùn síbẹ̀ mọ́jú àwọn èèyàn rẹ́dí àti sùn síbẹ̀ mọ́jú. Àwọn tó wà ní New York yìí gan alẹ́ ní 2 million. God bless America. God bless President Joe Biden. Nobody will harass you. Nobody to ma bú yín. Nobody to ma pé kí tó dúró síbí, kí tó dúró kíní kan. A máa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká bọ́ síta ká lọ polongo, ká lọ pariwo. Yorùbá Nation la fẹ́. Ìyà yìí tó gẹ́, all stars for thank you. Ìyà yìí tó gẹ́. Ká lọ sọ̀rọ̀ kó máa gbọ́ wa. Ọlọ́pàá ò ní mú ẹ. Mi ò ní ìwé òsì ń bẹ̀. Tọ́lá máa bèrè ìwé lọ́wọ́ ẹ̀. Lọ́jà. Afẹ́ káwọn àgbáyé recognition là ń lọ fún. Ẹ wo last year United Nations tá ṣe rally yẹn. At least Yorubawuyi mo mọ̀ pé mo try níwọ̀n bá pè mí. Àwọn ibẹ̀ mo ti mọ àwọn mi Evangelist Jide Ige, àwọn ìyá Rolex bá yẹn, àti lot of people tí mo mọ̀ pé mo mọ̀ ń bẹ̀. Tí wọ́n dẹ̀ ṣe àwọn ìyá mi tí ẹ mọ̀ nǹkan. Àwọn ìyá kan tún dá iná lọ síbẹ̀ lọ́fẹ̀ẹ́. Wọn ò gba owó o. Oúnjẹ oríṣiríṣi ló ti wà ní last year. Wọ́n tún ti sè wá ní year yìí náà. Táwọn èèyàn ń jẹun lọ́fẹ̀ẹ́ níbẹ̀. Thank you. Àwọn tó wà ní thank you, God bless. Àwọn tó wà ní Nàìjíríà gan, wọ́n ń jáde. In America there is freedom of speech. New York làwa wà. Ẹ máa bọ̀ ní New York. Ká pàdé ní UN 47th Street. As you are watching this show, please help me share it. Ẹni tó bá ṣe lè lọ síbẹ̀ lẹ́yìn ìgò kó máa lọ síbẹ̀. Àwọn èèyàn ti wà níbẹ̀. Àwọn kan náà máa tún bẹ̀ mọ́jú ni. There is safety, there is security. There is freedom of speech. Nobody to tackle you. Nobody to say, Ibolode, why are you here? Nobody. To stop where. God bless America.
ibẹ̀ láti tọwọ́ bẹnu. Tó bá yẹ pé àwọn Amẹ́ríkà wọ́n ṣe bí àwọn ìjọba Nàìjíríà ṣe ń ṣe ni tí wọ́n lè dúró síbí. Ọlọ́mọ ẹ̀ka ogun ilé ògbà ọ̀nà ògbà. Nàìjíríà ògbà wọn láyé sáwá síbi bíi. Wọ́n dé gbà wá tọwọ́ tẹsẹ̀. Ó bá jẹ́ Muslim, ó bá jẹ́ Christian, ó bá jẹ́ oníṣẹ̀ṣe, ó bá máa ṣẹ̀sìn kankan. Kò sí ọdún kan Amẹ́ríkà. Ṣiṣẹ́ kó gbowó ẹ̀ kó máa lọ ni. Ẹ kàn lọ ṣàlàyé fún wọn wípé Evans ọmọ Igbo tó jiyàn gbé wọ́n ní kó lọ pa lẹ́yìn àtótónu oríṣiríṣi wọ́n fún ní ẹ̀wọ̀n 21 years. Àwọn bókòbókò tí wọ́n jiyàn gbé wọ́n fún wọn ní amnesty. Wọ́n wá sílẹ̀ wa wọ́n pa àwọn èèyàn wọ́n fún wọn ní amnesty. Wọ́n tó sọ ilẹ̀ Yorùbá mò ń bọ̀ ẹ kì í fi kíní kan hàn yín torí àwọn èèyàn wa mi understand bí wọ́n ṣe wá tì ní bọlé àbí wọ́n ṣe lóògùn ni tó bá ṣe lóògùn ẹ jẹ́ ká já orí péjì Yorubawuyi mo fẹ́ lọ méjì ọkàn yìí lórí péjì Yorubawuyi please check this out. Tẹ́ bá ń gbọ́ Nigeria is not for us please check it out màá sáré fi hàn yín sìn ẹ bá mi wo fídíò ìtorí t'Ọlọ́run ọba. Ẹ jẹ́ kí wọ́n stop ẹ̀ náà kí n bẹ̀rẹ̀ àwọn questions kan lọ́wọ́ yín. Èdè wo lẹ gbọ́ tí wọ́n ń sọ bẹ̀ yẹn? Meeting náà wà yìí o. Wọ́n wà ní meeting pẹ̀lú Tinubu. Bàbá Tinubu lẹ́yìn tó jókòó sórí chair yẹn. Ẹ rí pé lẹ́yìn gbogbo last week àwọn fídíò kan àwọn fọ́tò kan ó surface online níbi tí bàbá Tinubu ti sùn. You cannot cheat nature. Kò sẹ́ni tí kò lè sùn. Sometimes when I talk they say ó ṣiṣẹ́ fún Tinubu. Èmi ò kí láti mú yẹn wá bias ni. There are a lot of things ní láti pé ẹ̀mú ẹ̀kíní yẹn bú Tinubu. Ní church à ń tó gbé. Ní mọ́ṣáláṣí à ń tó gbé. Lórí ìrìn tá a bá ṣiṣẹ́ jù gan a máa tó gbé. So Tinubu ó ní access ó ní freedom of ògbé. Èmi ò lọ school jàre. Ó ní freedom of oorun láti sùn. Bẹ́ẹ̀ tí wọ́n ti mọ̀ bí ni pé ẹ ṣe òkè ọwọ́ yẹn máa lọ sókè o. Nǹkan tí mo bí ni pé ẹjọ́ tó tọ́ lọ́wọ́n ọba èdè wo ni wọ́n tó bá pẹ́ láàfin bàbá ti kọ àwọn láàfin ọ̀rọ̀ ti wàjà tó bá pẹ́ Ọọ̀ni of Ifẹ̀ nísìn ní àárín àwùjọ ní Nàìjíríà pé kí Ọọ̀ni wá sọ̀rọ̀ èdè wo lọ́ni máa sọ even with the crown pẹ̀lú adé lórí Ọọ̀ni èdè wo lọ́ni máa sọ Ọọ̀ni we speak òyìnbó because we believe pé official language wa ní Nàìjíríà ó ń lo òyìnbó. Now ibi bíi nísìn ẹ wo wallpaper yẹn please check the wallpaper very well kí lẹ rí wallpaper yẹn ní ṣé ẹ rí wallpaper yẹn ó ní bíbí what did you see there? Màálù God bless you màálù ni wọ́n fi ṣe wallpaper níbẹ̀ Tinubu wà ń bẹ̀ àwọn Yorùbá wà ń bẹ̀ tí ẹ bá sọ èdè tẹ́ gbọ́ níbi bí fún mi èmi àti àwọn afa wọn gánà màá bú gbogbo ẹni lórí show ní ọ̀sán yìí màá bú gbogbo yín èdè wo ni ẹ gbọ́ níbi tí Tinubu wà wọ́n ń ṣe meeting Tinubu gbogbo wọn wà ń bẹ̀ èdè wo lẹ gbọ́ tí wọ́n ń sọ please listen to this. Màálù thank you. Ẹ ṣe meeting Tinubu wà ń bẹ̀ Tinubu káwọn èèyàn dání gbogbo wọn wà ń bẹ̀ wọ́n ṣe meeting wọ́n dẹ̀ fi Haúsá sọ̀rọ̀ wá Fúlàní Haúsá God bless you owó ẹ̀wọ̀n á dá fún gbẹ̀tẹ̀ bá mi kọ́ Fúlàní Haúsá yẹn. How do you expect Tinubu kó máa sùn? Tinubu máa sùn because èèyàn kan ní Aso Rock language
because Aso Rock language ni wọ́n sọ, which Tinubu ò gbọ́. Thank you, my love. You got it. Mama, Tinubu ò gbọ́ èdè tí wọ́n sọ. Ẹ pè mí sí meeting nísìn. Bí tá ti ṣiṣẹ́ níbi bí. Yorùbá ni Yorùbá ni mi tá bá pàdé. Tá bá ti rí elédè mi. Ó wà nínú òfin mi bí pé ẹ gbọ́dọ̀ sọ èdè yín ní time yẹn tẹ́ wà lẹ́nu iṣẹ́. Ẹnu iṣẹ́ ni wọ́n wà. Tí wọ́n ti ń ṣe meeting pẹ̀lú Tinubu, political meeting wọ́n tó lọ ṣe nílùú Haúsá. Wọ́n wá mú wallpaper níbẹ̀. Wọ́n gbé màálù. Wọ́n fi ṣe wallpaper síbẹ̀. So as you are coming in, you are citing the first citizen of Nigeria first. Màálù first citizen of Nigeria lè máa kọ́kọ́ rí. Haúsá Fúlàní ọlọ́yẹ kó dáa fún yín. Now, Fúlàní ni Tinubu ó ti sùn lọ, kò ṣe ní sùn. Definitely, wọn ò recognize pé Tinubu gan wà lórí ìjókòó. Àwọn Yorùbá tó lọ láti bíbí, wọn ò recognize pé wọ́n wà lórí ìjókòó. Oni we address us. Kábíyèsí Ọ̀jájá the second. We address the nation ní èdè English. Mi tí sábà come across ibi tí Ọ̀ní tí ń bá wa studies fi Yorùbá sọ̀rọ̀. If pẹ̀lú adé lórí. Olúwo, Olúbàdàn, Ọba Awùjalẹ̀, gbogbo balẹ̀ Yorùbá pátá. Wọ́n fẹ́ sọ, even our governors, our senators, our chairman, our councillor ní Southwest. Wọ́n fẹ́ address àwọn èèyàn. Òyìnbó náà máa sọ. Wọ́n ní why? Wọ́n ní kí wọ́n máa sọ pé kí sorry. Wọ́n ní kí àwọn èèyàn wọ́n lè bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Now Tinubu wà lórí ìjókòó. Wọ́n sọ gàmbàrí lẹ́nu. Àwa bú Tinubu. Thank you, God bless. This is Hausa language. Àwa ní Tinubu sùn. Kò ní sùn. Tó gbọ́n tó ń sọ. That's something. Ẹ jẹ́ ká jáde ká lọ sí United Nations. Connecticut ló wà ní, New Jersey ló wà ní, Buhari ń bọ̀ lọ́la. Àwa ti gba kámú wípé official language Nigeria Hausa ni. So àwa ò dẹ̀ gbọ́ Hausa. A kì í ṣe èèyàn Fúlàní. Ẹ jẹ́ ká parapọ̀ lọ́la ká jáde ká túyáyá ká lọ sí United Nations. Ká lọ ṣàlàyé fún wọn. Buhari ti wà ní New York látànà. Èmi àti ẹni neighbor lèmi àti ẹ̀. Àjọ wà ní New York ni. If it is me too, I will sleep. That is why me post here. Wọ́n bí Tinubu ti sùn. Táwọn èèyàn fi ṣe ẹ̀yẹ yẹn. Fídíò ẹ̀ mo padà post. Wípé ìdí tí Tinubu fi ṣe ń sùn, òun lélẹ̀. Ó ti travel láti Lagos lọ sí ìlú wọn. Àti pé Tinubu wá débẹ̀. Bóyá débẹ̀ yẹn wá ní èmi kúkú gbọ́yìnbó. Ìsún ẹgbẹ́rẹ́ ìsúnkẹ́gẹ́gẹ́ wọ́n sọ òyìnbó. Tinubu will listen. Tinubu will know what they are saying. And Tinubu, I'm not going to be lórí. But for Tinubu not to say anything, for Tinubu not to know what they are saying, what are they doing? God bless you, shall be well with you also. Miss Celine, ẹ ṣé mo dúpẹ́ ìyá mi owó yá máa lọ sókè. Wọ́n dá èdè wọn tí wọ́n sílẹ̀. Tinubu ò gbọ́. Bàbá yà sleep through away. Bàbá yà sùn lọ. Á sùn. Ẹ jẹ́ ká lọ bàbá Tinubu ẹ máa bọ̀ ńlé. Ẹ máa bọ̀ ńlé. Wọ́n ní ọmọ àlè ẹlẹ́nu jábàjábà ẹlẹ́nu jọ́bọ̀jọ́bọ̀ ẹ. Tí bàbá tó bá kọ ẹlẹ́nu jábàjábà sí ibi ilé ni. Ọ̀la máa switch sí fóònù. Ẹ bá mi kọ ẹlẹ́nu jábàjábà. Mo máa ń like comment yẹn gan. So please, ẹ jẹ́ ká bọ́ síta ká túyáyá. Connecticut ló wà ní kíní ní ẹ̀yin ará Texas ẹ máa bọ̀. Ẹ̀yin ará New Jersey, ẹ̀yin Indianapolis, ẹ̀yin ará Maryland ẹ máa bọ̀. Ẹ búùkù tíkẹ́ẹ̀tì yẹn lè wọ bọ́ọ̀sì. Mọ́tò máa rìn mọ́jú ni. Tírẹ́ẹ̀nì máa rìn mọ́jú ni. Nínú ẹ ṣé o, mo dúpẹ́ ó yẹ máa lọ sókè o. Tírẹ́ẹ̀nì máa rìn mọ́jú ni. Ẹ máa bọ̀ ní United Nations 47th Street ló wà. 47th Street ní Manhattan. Ẹ bá yẹ ti Google United Nations. Google máa gbé yín débẹ̀. No network failure. Ẹ jẹ́ sọ fún àwọn ará àdúgbò. Ẹ kà sọ fún àwọn àgbáyé gbogbo àwọn president àgbáyé ló ń bọ̀ ńbẹ̀. Wọ́n ti mọ̀ èmi sàn ti mọ̀ because èmi sì customer dáadáa ni. Wọ́n ti mọ̀ mí United Nations. Wọ́n ti mọ̀ lot of people bẹ́ẹ̀. Àwọn kan ti default time wọn. United Nations mọ̀ ìṣẹ̀bá wọn sọ̀rọ̀ tán ni. Oho ye.
gbogbo wọn pariwo ní àfẹ́ Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ kí ni wọ́n ṣe ń lé ẹlẹ́nu tó fà yóò dá tẹ́ǹkì ẹlẹ́nu tó fà ẹlẹ́nu jáwọ́ ìjàmbá ìlú máa ń gẹ̀ẹ́tì kí ni wọ́n ṣe ń lé kí lèmi ń ṣe ń lé àbúrò nígbà tó bá ẹ lọ́wọ́ 200 naira note yín màálù ló wà ń bẹ̀ màálù wọ́n dẹ̀ gbé àwọn nǹkan ọ̀gbìn síwájú ẹ̀ wọ́n ṣò màálù tó fẹ́ lọ fẹ́nu gbé nǹkan ọ̀gbìn go and check your 200 naira note if you have it with you màálù náà yà sínú ẹ̀ tó fẹ́ lọ jẹ nǹkan ọ̀gbìn àṣé òwe náà ń pa fún wa nígbà yẹn wọ́n pa òwe yẹn fún wa pé màálù máa jẹ nǹkan ọ̀gbìn wa o but ṣe làákàyè lọ síbẹ̀ mi ò bú yín Yorùbá but ṣe làákàyè lọ síbẹ̀ wípé òwe náà fi 200 naira pa fún wa gbogbo àwọn owó wa Haúsá náà fi kọ orúkọ síbẹ̀ ọgbà àwọn àmì nìsín Haúsá náà official language wọn tó fi kọ́ wọn ní training ọgbà àwọn sójà ọgbà àwọn ní ẹ̀hún kí ló kọ wọn àwọn navy everybody Haúsá náà wọn fi kọ́ wọn ní èdè we can continue like this owó tí wọ́n pa fún wa ń gbà nínú 200 naira note ẹ̀rọ ti ń jẹ oko wa nísìn ṣé káwa ní sùúrù àwọn ọmọ wa ń sìn kọ́ máa gbọ́ Yorùbá look at this oh mi náà ṣètìlí wallpaper wọn can you see the wallpaper fẹ́ fi wọ́n yín dáadáa ní èyí fẹ́ fi wallpaper ẹ̀kọ́ sí wọn dáadáa ẹ ti rí Tinubu ti sùn lọ ẹgbẹ́ Tinubu ti sùn lọ màá fi hàn yín èèyàn kan ló lọ jí Tinubu màá fi hàn yín ẹ máa wo Tinubu ti sùn lọ ṣẹgbẹ́ ìbáyẹn ti sùn ẹ̀pọ̀ ti sùn ẹnìkan máa wá jí sí wọn wá jí Tinubu ẹ máa wo ọ̀bá yẹn ti ń bọ̀ olówó black yẹn ó ti lọ jí Tinubu. ṣebí tẹ́ bá fẹ́ wo dáadáa ẹ lọ sórí page mi Yorubawuyi kẹ́ lọ wo ńbẹ̀ bàbá yẹn ti sùn lọ yẹn Mr. bàbá Tinubu wọ́n ti sùn lọ he might be tired but wọ́n ti sùn mo fẹ́ burst the brain yín ẹ̀yin tẹ́ ń campaign fún Tinubu ẹ̀yin tẹ́ believe pé ọmọ Yorùbá nation bóyá I hate Tinubu especially èmi tẹ́ bá believe pé mo hate Tinubu mo fẹ́ bèrè kíní kan lọ́wọ́ yín ṣé Tinubu nìkan ló máa kọ́kọ́ sùn ẹ lọ wo fídíò yẹn dáadáa lórí page mi Yorubawuyi lórí Facebook ẹ lọ wo fídíò yẹn dáadáa níbi tí Tinubu ti sùn yẹn fọ́tò tí wọ́n yà fún Tinubu ó lé ní 20 mo fi ọlọ́run bá ṣẹ̀rí fún ẹ lọ wo dáadáa wọ́n capture gbogbogbò wa léra ṣé Tinubu nìkan ló sùn níbẹ̀ yẹn mo dárí láti rẹpẹtẹ o yá mi no ẹ ṣé God bless you owó yẹn máa lọ sókè bẹ́ẹ̀ tó fi mi start àkóṣáṣá bóyá òkè gbé owó yẹn máa lọ sókè ẹ kí sára analyse ọ̀rọ̀ bàbá Tinubu that is the reason why ẹ gbọ́dọ̀ jáde fún ẹ bá mi share video if you get this video if you are watching me just share it fún àwọn tó bá fẹ́ jáde exclusive platform káwọn yẹn lè jáde ní ọ̀la 21st ká lè pàdé ní United Nations 21st of September ọ̀la ní Wednesday 2022 ká lè pàdé níbẹ̀. Ok bí Tinubu ṣe sùn ìsìn ẹ lọ wo lórí kíni rà wọ́n bẹ̀rẹ̀ sí ní ìyá ní picture pápápápápápá ṣé Tinubu nìkan ló máa kọ́kọ́ sùn ṣé mi ò sùn ní church ṣé mi ò sùn ní mọ́ṣáláṣí ṣé mi ò wọ́n gbélé níbi iṣẹ́ even nínú mọ́tò when you tired you doze off they will take the picture of him wọ́n máa wá jù síta wọ́n pile àwọn pictures yìí jọ ni o mo fọlọ́run bá ṣẹ̀rí fún yín wọ́n pile àwọn pictures yìí jọ torí tó bá yá wọ́n lè sọ fún yín pé ẹni tó wà ní meeting tó sùn lọ yes àwọn pictures evidence ni wọ́n fi ń ṣe Tinubu ó tàn sára ó yàgbẹ́ sára ìdí ẹ̀rin ó nọ́mà fún àgbàlagbà tí díẹ̀ pàṣẹ bá wet tó bá rin ó lè rìn jáde nù aṣọ bàbá Tinubu ti dàgbà why tó yẹ pé cameraman and bàbá Tinubu I wish I could just come one-on-one with you sit you down talk to you baba àárín ẹ̀gún lè ti rìn àárín ọ̀tá ni Tinubu wà
why do pé ìdí Tinubu ní camera lọ ní time tí díẹ̀ wet no Tinubu ló ṣiṣẹ́ fún ó kàn pa àwọn Yorùbá nation ni bàbá mi ni mo like jù láyé bàbá tó bí mi ni mo like jù ní ayé yìí mo mọ rírì àgbàlagbà mo mọ iyì àgbàlagbà kó tó ṣẹlẹ̀ sí Tinubu àwọn Pakistan tó mú tọ́wọ́ ẹ̀ ń gbọ̀n ọwọ́ Tinubu ń gbọ̀n náà ṣọwọ́ ẹ̀ ò gbọ̀n ni ọwọ́ ẹ̀ ń gbọ̀n ẹsẹ̀ ẹ̀ ń gbọ̀n ó nọ́mà àgbàlagbà ní Tinubu ibì kan ni àgbà ti máa ń báyàn thank you ìyá mi bàṣọ ní ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ni mo ń sọ ibì kan ni àgbàlómì ẹ̀wọ̀n ni àgbàlómì ojú ni àgbàlómì ẹ̀ gbogbo tó ṣe Tinubu yẹn to me Yorubawuyi ó nọ́mà bàbá ni ò mọ̀ pé àárín àwọn ọ̀tá lòun ti rìn ẹ bá wọn ní fíìmù tó máa ṣe fíìmù lọ́wọ́ a ṣe fíìmù 3 hours yẹn kọ́ náà fi ṣe o fíìmù míì wọ́n ṣe láàrin oṣù kan kó tó gẹ̀ẹ́tì ẹ̀ wáì tó pé ìgbà tí ìdí Tinubu rin kámẹ́rà ò wá rí ojú Tinubu show ìdí tó rin ni kámẹ́rà rí show wọ́n pile evidence ìjọ ni ọmọ Yorùbá wẹ̀ kan tàn yìí níbi mítìn yìí nísìn èèyàn mélòó ṣé Tinubu nìkan ló sùn àìmọye èèyàn tó dó sọ fún bẹ́ẹ̀ ni ẹlòmíín sùn tó han ọrùn níbẹ̀ yẹn they will never take his picture if you like see at the campaign for Tinubu mo lágbàǹlé mo lè gbàdúrà kí n dàgbà Yorùbá nation ni mo fẹ́ but I will not be biased Tinubu kọ́ ni mo nífẹ̀ẹ́ Yorùbá tó wà lára Tinubu ni mo nífẹ̀ẹ́ tó máa mú mi sọ òótọ́ pé Tinubu kọ́ ni mo nífẹ̀ẹ́ o mi ò hate Tinubu o bẹ́ẹ̀ tí Yorùbá tó wà lára Tinubu o ni mo nífẹ̀ẹ́ wípé àárín àwọn gàmbàrí Tinubu wà yìí àárín àwọn ọ̀tá ló wà cameraman ọ̀tá ni kí lórúkọ ẹ̀ máa nù àwọn fídíò man àwọn fẹ́ lọ jókòó ìgbà tí máa fẹ́ lọ jí Tinubu kámẹ́rà lè capture ẹ̀ wọn ò lọ sí live now wọn ò sí live bí kámẹ́rà ṣe capture yẹn kó tó post fídíò yẹn jáde kí ló yẹ tí wọn ò gé ibi tí Tinubu ti ń sùn dípò bẹ̀tí ibi tí Tinubu ti ń sùn yẹn ni wọ́n gé tí wọ́n jù síta ibi tí èèyàn kan ti rákò ẹ náà wò wà lórí péjì Yorubawuyi tó ti rákò tó ti lọ jí Tinubu ibẹ̀ ni wọ́n gé tí wọ́n jù síta ibi tí Tinubu fẹ́ gbé flag dání tí ọ̀rẹ́ mi tó wá ń ṣe nǹkan bẹ́ẹ̀ yà ọwọ́ ọba ti ń gbọ̀n ó lè shift bẹ́ẹ̀ tó pé wọ́n fi Tinubu ṣe yẹ̀yẹ́ gbogbo ẹni tó bá ti jẹ́ mistake àbí negative òun náà máa gé náà máa jù síta meeting yìí ń sin bí 5 minutes ló wà lórí page mi bẹ́ẹ̀ ẹ lọ wò meeting yìí ó lè jẹ́ pé 1 hour náà fi ṣe wọn dọ́kúmẹ́ǹtì àbí dọ́kúmẹ́ǹtì ilẹ̀ ní ògbóyìnbó jàre ó lè jẹ́ pé bí 1 hour àbí 2 hours náà fi ṣe meeting yẹn wọn wá gé ibi tó kù fún wa ibi tí bàbá wa ti ń sùn kó ti sùn lọ náà gé fún wa tó ti lọ jí evidence ni ọmọ Yorùbá ẹ bọ́ta evidence láti tákù wa tó bá yá ni ṣe Àtíkù ò lọ meeting rí kó sùn ǹjẹ́ ẹ rí níta Buhari ò tó gbérí nínú plane ǹjẹ́ ẹ rí níta ká ló mọ̀ bóyá di Buhari náà rìn ìdí rírìn is nothing to me à ń fọ̀gbé àwọn arúgbó bíbí náà ìdí rírìn is not arúgbó tí díẹ̀ rìn to me is nothing ọwọ́ Tinubu ń gbọ̀n ẹsẹ̀ ń gbọ̀n if you like say I get the campaign for Tinubu to me is nothing mo ní arúgbó ìyá mi ó ẹ̀ṣẹ̀ kú ni she's over 100 kó tó kú mo dẹ̀ tọ́jú ẹ̀ but I will never allow her to mess up herself gẹ́gẹ́ bí Tinubu ṣe mess up himself issue tó wà ń bẹ nìyẹn I will never allow ìyá mi anybody mess her up máa bo gbogbo tó máa ń jẹ́ ẹ̀gbin lára ìyá mi ni àwọn cameraman tó ń camera di Tinubu cameraman tó ń camera òbí Tinubu ṣe sùn tó wípé bàbá wọn ni Tinubu ṣọ́ máa camera ẹ̀ à ń sọ fún pé àárín ọ̀tá ni Tinubu wà ẹ láyé ti Tinubu ṣáwọn láyé ti Tinubu àtẹ́yìn tẹ́ ẹ̀sùn tọ̀wọ̀ lẹ́yẹ ti Tinubu that is why tọmọ Yorùbá gbọ́dọ̀ jáde tí a gbọ́dọ̀ jáde ká bọ́ta ká lọ sí United Nations ká lọ pariwo àmọ́ plan wọn ní hidden agenda ọkùnrin tí wà tí ẹjọ́ ń fẹ́ra yín tó rìlíìsì
nude picture ẹ àbí fídíò ẹ kì í ṣègbà tẹ ẹ jà ló hate ẹ ó ti hate ẹ bọ̀ tipẹ́tipẹ́ kẹ́ tó jà òun ló ṣe ń pile nude picture ẹ jọ ló ṣe ń save nude photo ẹ nude fídíò sí ẹ ló ṣe ń show ẹ ló ṣe ń save ẹ láti fi jà against ẹ ni ọ̀rẹ́ tí ẹ bá ti ń bá rìn tó bá ti ṣọ̀ràn lọ́wọ́ ṣọ̀ràn lẹ́sẹ̀ kò kì í ṣọ̀rẹ́ èèyàn. Tell me Àjàgbé Stephen ẹ ṣé mo dúpẹ́ wáyé wọn lọ sókè please tell me jọ́jú Tinubu ti ń campaign káàkiri lọ sí ilẹ̀ Haúsá yìí ìjọ́ wo ni wọ́n sọ fún wa pé Tinubu lọ ilẹ̀ Haúsá o ó lọ campaign ni o wọ́n wá aṣọ wa tó ti rìn freely àbí Tinubu ò rìn freely rìn kò lè dá rìn rárá jọ́tò ti rìn káàkiri Tinubu ò lè dá rìn láì sọ pé wọ́n dì mú. They will never show us that. They will only show us if it's what the Tinubu mu. Because if I shoot bomb. Because if we think I hate Tinubu, we're going to have a Yorubawuyi platform. Look at this again. What are you looking for in Nigeria? Why should young people step down from a person like this? Why am I in this place? Can't move. What are you looking for in Nigeria? Why should the young people step down from a person like this? Why am I even from this place? How did is it that we are all seeing? Is it like I seen? I did something. I believe. Why am I in this country? Why? Every Tinubu ṣe ṣubú bọ́n ṣe ń dìmú ó normal at his age ó normal kó máa ṣubú kó máa dìmú àwa náà lágbègbè àwọn àgbègbè tẹ́tẹ́ bá rìn wọ́n ń dànù rìn ni nítorí pé táwọn wà ní kékeré náà àwa náà ń dànù rìn ni àwọn bàbá Tinubu sì wọ́n ti padà sí ipò kékeré tó bá dànù rìn ó normal bẹ́ẹ̀ tí wọ́n ti pẹ́ Tinubu nìkan ni wọ́n ń ṣò Àtíkù ò dànù àbí Ṣètìmọ́ ò dànù rìn àbí. Please come out. Come out. Lọ́gbọ̀n. Ní millions. Less. Baba Tinubu, ẹ jẹ́ kó máa bá wọn pọ̀. But if you like say, Tinubu ló ń campaign fún. Kò sí ọ̀dọ́ kan mi coin. But ẹ jẹ́ kí Tinubu kó máa bá wọn pọ̀. Ibi tó máa ń rún bàbá dé, tó máa gbọ́ gbogbo wọ́wọ́ bàbá dé, tó máa fi bàbá ṣẹ̀tì dé. Àbí mọ̀ pé I am very sure pé bàbá ń padà bọ̀ ńlé. Bẹ́ẹ̀ kó tó padà wá sílé àwọn ọmọ Yorùbá tá dó fún Yorùbá nation ẹ jẹ́ ká bọ́ síta tó bá call out owó ọjọ́ kan yẹn òdì kó má dé tó má dé òdì kó má san bills ẹ wá kó dàbí ẹgbẹ́ náà lọ́wọ́ show face bó jẹ́ 2 hours lọ́wọ́ show face ẹ jẹ́ ká lọ pariwo ní United Nations jẹ́ra lọ sórí Yorubawuyi platform lórí Facebook jẹ́ra lọ́sọ̀ Tinubu kí wà mo fọlọ́run bá ṣẹ̀rí àwọn fídíò Tinubu mi wà lọ́wọ́ mi tó pé mo fọlọ́run bá tó dá mi ṣẹ̀rí mi ò lè show ẹ̀ mi ò lè post ẹ̀ ó máa ń tì mí lójú ó máa ń irritate mi kì í ṣe Tinubu ni mo like I repeat myself but the Yorùbá in Tinubu ò ní mo like kọ́pa Tinubu kò di anything fún mi ọwọ́ ẹ̀ ò mọ́ kíní kan ò mọ́ Ọlọ́run ló bó ṣe máa ṣèdájọ́ ẹ̀ èmi kọ́ ni máa dájọ́ ẹ̀ but I will never trade Yorùbá nation for Tinubu láíláí ibi tó máa ń mú bàbá dé tó máa fi wọ́n ṣẹ̀sí dé wọ́n padà bọ̀ ńlé àwọn ti gbowó ti yarí o Ìgbòho nígbòho ṣàlàwọ́ fẹ́ o ó dá Ìgbòho ṣàṣàkì ọmọládùkún lẹ̀ òun flẹ́ ń jọ bàbá ó sọ̀kẹlẹ̀ bẹ́ẹ̀ níbi tó wà ní gbòórùkọ ẹ̀ gbọ́dọ̀ bá wà Benin Republic ó sọ̀kẹlẹ̀ mẹ́ńjọ ń bẹ̀ ẹ jẹ́ ká fi òòṣà sílẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jáde tomorrow Buhari is in New York now Buhari máa sọ̀rọ̀ ní ọ̀la Wednesday come as early as any time let's meet in 47th Street Manhattan ní United Nations Texas lẹ́wà Maryland lẹ́wà ẹ wọ train ẹ wọ bọ́ọ̀sì ẹgbẹ́ káyí ẹ máa bọ̀ come with your flag if you don't have your flag wà níbẹ̀ àwọn tó ń ṣe oúnjẹ ọ̀fẹ́ ó wà oúnjẹ ọ̀fẹ́ wà oúnjẹ wà omi wà ẹja show face God bless America freedom of speech freedom of hearing freedom of everything ló wà please
ṣé bàbá mi àjọ Adéjọrin wọ́n ní ẹgbẹ́ gbogbo ọmọ Yorùbá ẹ má finú wénú o. Stop saying I look beautiful, I look beautiful. Come on, to my you look beautiful. Come, màá lọ fóònù mi sí. Màá lọ fóònù mi orí mi máa ṣe báyìí. Ó rà pé mọ̀, màá lọ fóònù mi ṣe máa mọ̀ scores. Níbẹ̀ ẹ̀bẹ̀ mi kí má lọ fóònù tó máa ń dẹ́rù báyìí yẹn o. Màá lọ, though I am not as pupa as this, èmi ò pupa báyìí o. Bẹ̀ màá lọ fóònù torí mi máa fi ṣe yẹn. Yes, yo, Tinubu come back home. Every Tinubu lẹ̀, we want Tinubu to come back home. But ẹ má sọ fún Tinubu. Ṣé Tinubu dàbí àwọn alágbára kan ni. Wọ́n máa sọ pé àwọn hero Yorùbá, wọ́n máa ní orí àgbàre, ó sàn ju ojú àgbàre lọ. Tinubu náà fẹ́ Tinubu bí ọmọ tó bá stubborn ni. Bí ọ̀dà, quickly, bàtà sọ ìtàn kan fún yín nípa ara tèmi. Ayé pàtàkì bàbá dákọ̀dé ṣe odò pọ́ǹpù sí tí kí n bá lọ pọnmi létí odò àní ẹnu pọ́ǹpù ẹnìkan wá pọn omi èmi lomi kàn ó lóun lomi kàn ó tún wá ń pọnmi lọ mo ti pọnmi lọ ó kàn mú omi mi ó kàn yí dànù ni àwa fẹ́ jà ó náwó ìgbàanú sí mi pa ò ẹ jẹ́ ń gbá tèmi padà. Àwọn èèyàn àwọn àgbàlagbà ní irọ́ o lè ṣe bẹ́ẹ̀ kíní kan ọwọ́ ọmọ burúkú wọ́n là wá ọ̀rọ̀ bàbá Tinubu mo fi ọ̀rọ̀ ara mi wí ọ̀rọ̀ bàbá Tinubu ni o wọ́n là wá wọ́n ní ó yá kíní kan ìjà ti tọ́ ẹ̀bì kó wá gbá èmi lẹ́nu kó lọ gbé àbí mo dẹ̀ dákẹ́ mò ń wò wọ́n dẹ̀ parí ìjà fún wa ìjà dẹ̀ pa ó dẹ̀ ní kó ní láì kú rojọ́ o ó dẹ̀ kúnlẹ̀ ó rojọ́ wọ́n ní kẹ́mi náà rojọ́ èmi náà kúnlẹ̀ ṣé mo pọ́n tó fi rojọ́ tó sì mọ̀ wà lórí ìkúnlẹ̀ èmi náà kúnlẹ̀ mo rojọ́ pé omi kíníkan ó dẹ̀ débi ìgbanu mo dẹ̀ dìde sókè mo ní ó dẹ̀ fún mi ìgbanu páì mo dẹ̀ gbá tèmi padà. That is just it. Winners never quit and quitters never win. Bàbá Tinubu mọ̀ pé wọ́n ń play game pẹ̀lú ẹ̀yẹ́ kó ní wọ́n bára wọn pò ẹ̀yẹ́ kó ní wọ́n bára wọn fà á. Tí màá gbẹ́ ẹni ẹlẹ́nu níjọ́ yẹn inú mi ò ní dùn àwọ̀ pé òun ti ráìdì mi lórí ìpínlẹ̀ tó wà lèmi náà ti fún ní ìgbanu wọ́n dẹ̀ wọ́n tún wá là wá nígbà pé ẹ má jà kò lè gbá èmi lẹ́nu kẹ wá là wá ká má jà kébì máa wá lọ ọlé kò jọ lèmi náà ṣe gbá tèmi padà ní bú mi jẹ́ bú lọ bàbá Tinubu náà mọ̀ pé wọ́n play òun ẹ̀yẹ́ kó jọ máa play ara wọn àwọn atajọ́ ọmọ Yorùbá gidi ní ká bọ́ síta. Igbowo we need, Yoruba nation we need. Motayo, you say please don't use your phone. So I admire you more on this phone than before. Phone ni màá lò lọ́la fún yín phone. Ó ní máa fi ṣe. Afẹ́ má fẹ́ yẹ kó dùn yín pa. Phone ni máa fi ṣe United Nations lọ́la. Ó ní máa fi record. Ẹ bẹ́ẹ̀ sá lọ, ẹ bẹ́ẹ̀ bú mi pa. Phone ni màá lò fún yín lọ́la. Ẹ máa rí mi wò bí ìran lọ́la. So please let's come outside, please. Wọ́n ní àwọn APC ti gbé fọ́ọ̀mù kan jáde. I am not sure, I don't know how far it is true. Wọ́n ní wọ́n ti gbé fọ́ọ̀mù kan jáde. Wọ́n láwọn Nàìjíríà ni wọ́n ṣe fọ́ọ̀mù yẹn. Wọ́n náà ní kẹ́ máa sign it. Please this time, either it is true or it is lie. Don't sign any form this time. Mo fẹ́ láwọn bàbá yẹn má sign any form kankan. Ẹ má sign form kankan for now. Tẹ́ bá ti sign form ẹ ti fọ́ọ̀tì o. If you don't know, tó bá ti sign any form lọ́wọ́lọ́wọ́ yìí Nàìjíríà. Ó ti dìbò pọ̀ fẹ́ kí Nàìjíríà pín ó ti dìbò please yes ká máa wo tó máa ṣẹlẹ̀ láàrin Tinubu àti kìíní ẹ ká máa outside yó ẹ máa wo ṣòkòtò mi ti bẹ́ ẹ máa wo ṣòkòtò mi ti bẹ́ ẹ ká máa outside yó ẹ máa bọ̀ ní United Nations lọ́la ẹ jẹ́ ká lọ sọ fún wọn pé Yorùbá nation la fẹ́ o United Nations 77th kí ló pè
lọ school mi ò kàwé wo 77 ìwé 71 wo mi ò mọ jàre 77 of its kind ló fẹ́ ṣe ní United Nations lọ́la please come outside yo púpọ̀ àwọn èèyàn ló ń bọ̀ ń bẹ̀. Fẹ́ sáré kàsítà fún yín ẹ má bínú ẹjọ́ ni. 77 United Nations General Assembly 77th ní 77th ẹ̀tàdínlọ́gọ́rin irú ẹ̀ 77th General Assembly under 77 September 13 sí 27 ni ló máa bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti September 13 àwọn èèyàn dẹ̀ ti wà ń bẹ̀ please come outside ẹ jọ̀ọ́ come outside. Come outside! Yoruba nation, come outside, come outside, come outside! Ìyá dúdú ni mímí ò kí ṣe pupa, come outside. You will see Yorubawuyi lọ́la. You will see me, inshallah, be put to life. Lórúkọ Jésù Kristi, you will see me. Lọ́la lágbára Ọlọ́run ọba ní United Nations. Lórúkọ Jésù, Ọlọ́run alálẹ̀, you will meet me. Àpàdé láyàtà láfíà ẹ ṣé. Kí mo fẹ́ sọ? It's okay. But let's share this video. Lọ sórí platform yìí bye. Ẹ bá mi share káàkiri. Thank you Tayo. Ẹ bá mi share káàkiri káwọn èèyàn lè bá rí pé láti ọ̀la lọ di 27 our United Nations Buhari ìwọ ní sọpọ̀ ọmọ Yorùbá àbí ara ẹ̀gbọ́rọ̀ bí ọwọ́ aṣọ yẹn èmi àti ẹni lọ́la Buhari Basirat ti bá fún ní ìgbà 3 in 1 kọ 9 in 1 mi tí ẹ pàdé léjì tí ẹ pa àwọn tèmi nìyẹn. Give me visa, I will come. Me, she's embassy. Show me the mo ṣọmọ ọ̀dọ̀. Mo máa fún yín visa. Serious. Get out. Oh, no, thank you so much. See you tomorrow. Thank you.